Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa o. Ẹ̀yin ìyá mi, bàbá mi, mo kí yín. Níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní dí o. Bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin la ó máa bá, ikú kò ní wá gbé ṣe o. Ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, jáde kí ẹ wá gbọ́ bó ṣe ń lọ. Arákùnrin kan mà ní o, arákùnrin kan ní o, ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni, nítorí wọ́n ní arákùnrin Nàìjíríà kan ní o, tó jẹ́ pé ó bọ́ta, ó ní òun fẹ́ padà. Ó ní ó padà láti lọ sí ilé-ìwé ẹ̀, ìyẹn ilé-ìwé tó ti jáde. Ẹni géńdé Ọlọ́run tó dẹ̀ jẹ́ pé ó ti di géńdé Ọlọ́run tó ti dàgbà tó ti tójú bọ́. Ó wá padà sí ilé-ìwé tó ti kọ́kọ́ jáde àkọ́bẹ̀rẹ̀, ìyẹn primary school. Ó padà sí ilé-ìwé tó ti jáde àkọ́bẹ̀rẹ̀, ìyẹn primary school, láti lọ gba certificate yẹn ni o, láti lọ gba certificate yẹn, ìwé ẹ̀rí tó fi jáde primary. Ìgbà tó bá débẹ̀, lẹ́yìn tó débẹ̀ tán, ló bá gbé gẹdẹgbẹ sí ilé lọ́wọ́, ló bá gbé condition fún. Ló bá ní arákùnrin yìí o, ó ní láti kọ́kọ́ padà. Ó gbọ́dọ̀ wá ka primary school, kó wá tún primary 5 kà. Ó ga o Nàìjíríà. Ló bá ní kí arákùnrin wá tún primary 5 kó wá tún kà kó tó lè rí pé òun gba ìwé ẹ̀rí ẹ̀. Tó lè jẹ́ pé ó ti jáde láìmọye ọdún. Ẹ wò ó, k'Ọlọ́run kó ṣọ́ wa o. Arákùnrin tó orúkọ rẹ̀ ń jẹ́ David Chibuike. Bẹ́ẹ̀ ni o, ló ti fi school lẹ̀. Ó ní òun fi school lẹ̀ nígbà tó ń wà ní primary 4. Wípé ó ní he said he left the school in primary 4 and was shocked they made such a demand. Àti ìgbà tí school ti wà ní primary 4 lòun ti fi school lẹ̀ tóun ti ṣe tán o. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí tóun dẹ̀ ti jáde kúrò ńbẹ̀ kóun wá lọ gba result òun. Now, went to my primary school that I didn't finish to collect my primary school certificate. Nígbà tóun kúrò ńbẹ̀ ní primary 4. Lẹ́yìn ṣe wá ní òkè o, kó tó lè rí pé o láǹfààní o láti gba testimony àti result. Ṣé ká sọ pé sound school ń gbà yẹn ni? Pé kó tó lè láǹfààní àti gbà, ṣe ló máa padà sí primary 5, á wá ka primary 5 yẹn. A ka primary 5 yẹn jáde kó tó lè fún un ní ìwé ẹ̀rí primary school. Ṣé ti rí ìdí tó fi jẹ́ pé ọmọ gbọ́dọ̀ rí pé òun jáde? Ẹ ti rí ìdí tá a fi sọ pé ẹ jẹ́ káwọn ọmọ yìí jáde kẹ́ ẹ tó máa gbé wọn fò láì ṣẹyẹ ẹ̀gà. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin òbí tó jẹ́ pé tọmọ yín bá ti ṣe fail, ẹ ti double promotion, ẹ rí o, òun ló tún padà wá bá arákùnrin yìí. Bóyá arákùnrin bóyá ó ṣe common entrance láti primary 4 sí JSS ni o. Ló bá ní lẹ́yìn tó ti lọ tán tó wá ní kóun wá gba result òun, ló bá ní kó ẹ̀ṣẹ̀ wá tún primary 5 yẹn kà. Ẹ wo ẹ̀yin ìyá mi, bàbá mi, Yorùbá nation la fẹ́. Jẹ́ ká gbọ́ àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, já gbọ́n tó ń sọ. Wọ́n ní inú mi máa dùn. I will happily apply and pay my school fees. Primary school is better. Àwọn èèyàn wọ́n ní primary school dá o. Ìkan nínú wọn á ti ẹ̀ dùn pé tóun bá tiẹ̀ lè padà sí primary school, pé primary school dá o. Ìkejì náà ni pé don't forget o, má gbàgbé láti ra ẹ̀wà dání nítorí as a gift pò wọ primary 4. Tó bá jọ́kùnrin tó bá jọ́bìnrin, àǹfààní ńlá ni. Wọ́n ní pé kó lọ túnbẹ̀ yẹn kà dáadáa. Wípé àwọn tíṣà gan á gbàdúrà fún un. Àwọn kan á ní ṣàlọ́kọ̀ lọ ránṣọ school ni. Primary school ló máa tún padà sí, ó ṣẹ̀ṣẹ̀ wá di bomb boy. Àbí kí ni ká sọ? Ó di bomb boy nìyẹn. Ẹ dẹ̀ mọ̀ pé primary school máa ń dùn gan, fun ni o, ó máa ń dùn. Ọ̀kan tiẹ̀ ní just go collect your first position, kó lọ gba result ẹ ni o. Kó lọ gba result ẹ, kó ti mọ̀ pé first ló máa gbé, torí ká sọ pé wàá jókòó táwọn ọmọ inú ẹ ni, àbí wàá jókòó táwọn ọmọ tó ti bí ni. Wàá jókòó bí àpẹẹrẹ ọ̀kan tiẹ̀ ní ṣọ́ọ̀tì ránṣọ ẹ ṣá, ṣé wọ́n ti wọ̀n ẹ́, ṣé tailor ti wọ̀n ẹ́? This old man, ṣé wọ́n ti ránṣọ ẹ ṣá? Bẹ́ẹ̀ ni o, kó tó di wípé wọ́n wá mú ẹ̀rí jáde pé arákùnrin ìyẹn ò ń ṣe àrùn. Wọ́n ní kò ń ṣe àrùn nítorí pé àìmọye èèyàn bẹ́ẹ̀ tó padà sí school nítorí ṣe mọ̀ pé education kò kọ́ àgbàlagbà. Torí ìdí nìyí tó fi mú ìtàn kan jáde tí arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Isaac. He is a military retiree tó ti wà military tó ti retire.
ṣùgbọ́n tí kò parí ìwé ẹ̀ kó tó lọ join ní army pẹ̀lú gbogbo rìtáyárì ẹ̀. Tanzania ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ o. Arákùnrin Tanzania yìí wá pinnu láti padà sí ilé ìwé lẹ́yìn tí ó ti rí àwọn ẹgbẹ́ ẹ̀ tó ti ṣàṣeyọrí tó ṣẹ̀ṣẹ̀ wá padà sí ilé ìwé. Instead kí arákùnrin parí education ni ẹ̀ nígbà yẹn tí ò dáhùn ó ṣẹ̀ṣẹ̀ wá ń farúgbó ara parí ẹ̀. Ìdí nìyí tá a fi sọ fún yín pé ẹ máa make sure pé ẹ ka ìwé dáadáa, kò kàn ṣe pé ẹ kàn máa lo tape rule ẹ máa fò lẹ́sẹ̀. Wọ́n ní finish primary 5 o kó lọ kà á. Ṣé àwọn tíṣà yìí mú mi ṣeré ni? Bẹ́ẹ̀ ni o, nítorí tí ò bá rí bẹ́ẹ̀ ni báwo lẹ ṣe máa sọ pé kó lẹ́yìn tó ti dàgbà tó ti lọ tán. Ṣèfà ti jẹ́ pé primary school primary 5 certificate bẹ́ẹ̀ primary jẹ́ primary 6 ni o. Wọ́n ní kó dúró kó ṣe o, tó bá dẹ̀ lè ṣe primary 6 náà kò ṣe é nítorí primary school yẹn wọ́n ló ṣe kókó. What if school tí ó bá jẹ́ pé school wá exist mọ́ ńkọ́? Tí ó bá jẹ́ pé school wá exist mọ́ so ṣé wọ́n máa tún school tiẹ̀ ṣí fún lọ́tọ̀ ni? Ẹ wo Nàìjíríà bá gíran ló pọ̀ jù nínú wa nítorí pẹ̀lú àwọn ìwà kéékèèké yìí ṣé ká sọ wípé àwọn school yìí ṣé wọ́n ti fẹ́ dá padà sẹ́sì àárọ̀ ni àbí kí ni ká sọ? Ṣé ká sọ pé wọ́n fẹ́ dá padà sẹ́sì àárọ̀ ni? Torí ó ti wá sú mi báyìí o. Eléyìí tẹ́ fi ń sọ wípé dandan kó padà sí school. Ẹ wo ẹ̀yin ìyá mi, bàbá mi, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún, onílé lóko lọ́nà lẹ́yìn odi. Eléyìí á jẹ́ ẹ̀kọ́ fún ẹ̀yin tẹ́ ẹ máa ń fo kíláàsì ṣe máa ń sáré bọ́ sí secondary school. Bẹ́ẹ̀ ni o, ó máa jẹ́ ẹ̀kọ́ fún wọn nítorí wípé ṣẹ́rí o gbọ́dọ̀ parí gbogbo ẹ̀ kó o ṣe gbogbo àwọn school kan wà jẹ́ pé primary 6 gan o gbọ́dọ̀ ṣe láti fi lè gba result yẹ because bí bẹ́ẹ̀ kọ́ ó sì máa ní ìdí ẹ̀ àbí ara tá à ń fi sọ nìyẹn. Ẹ̀yin òbí ó bẹ̀ yín náà wí gbogbo anything ẹ ti sáré gbọ́mọ fò ẹ̀yin náà ẹ gbìyànjú o, ẹ gbìyànjú láti lè rí wípé ẹ ń di àwọn ọmọ yín mú láti ka ìwé wọn dáadáa. Ẹ̀yin ìyá mi, bàbá mi, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún, nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ bá wa share ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ kó yàwó èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation ni o. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. La fi ń sọ fún yín pé àgbẹ̀ ò máa ní roko títí kó gbàgbé lé bó pẹ́ bóyá onílé arélé o. Wọ́n ní kó padà sí primary school yìí láti lọ tún kà. Àwọn èèyàn ní kó padà kó lọ tún Yorùbá kó lọ tún ìwé ẹ̀ kà dáadáa. La fi ń sọ pé God bless Yorùbá nation. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi o. Ó dàbọ̀.